Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àbúyá tó ṣe lè náà kàṣídà náà fi kí Ọlọ́run. Àwọn bí ojúlérè kí ní ríran lára rẹ̀, ojúlówó ọmọ bó ti jẹ́, òun kàrí kó òun ríran. Etí kí ní ń gbọ́rọ̀ lára rẹ̀, Ọlọ́run lè sọ. Ọ̀dà làákàyè kí ní ń jẹ́ kọ́ ọmọ rí nǹkan rò, Ọlọ́run lè wí. Bóun ló ti á jẹ́ ìwọ ọ̀sán tó ń fi ń sán, ó ní ẹ̀bí òru. Òru náà kí tí wọ́n fi ń sókùn, ó ní ẹ̀bí ọ̀sán. Àtọ̀sán àtòru wọn dá padà sọ́dọ̀ Ọlọ́run. Àtọmọ kéwú àtàfà àtàfi dàbá ìsáwa ni àìmọye tó ké tí ò rí báyìí tàjọ wọlé kéwú. Àìmọye àfáà tó jẹ́ pé bí ọba lọ bèlọ́gì síbì kan lóru, kò ní rí tàfsírì ṣe, kò ní rí wàásí ṣe, wọ́n láàfáà kan lókè. Wọ́n ní lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe tàfsírì lọ́dún ṣe Mubarak, yọ́ wà lọ ìlú kan tí ò ṣe wí, yọ́ wà lọ rèé gbégún bẹ́ẹ̀ ní tí wọ́n fi ṣe àwúre fún un. Yọ́ wà bọ́nú ẹ̀kú, wọ́n wà tó tẹ̀lé ọyánu Rájàbà ní Ṣàbáànì, yọ́ wà pariwo káàkiri. Tó bá wá dínú tafsiri yọ́ wà kún ìṣẹ̀rà mánú ta ìṣẹ̀sẹ̀ ìtàlẹ̀ pọ̀rọ̀. Àbá Mùbárà kò rí bẹ̀ ò, tàbá Sàídù orí bẹ̀, tàbá àwọn Ibrahim Àlífà orí bẹ̀, tí Mùdírù Markaz orí bẹ̀. Ìjọ wọ́n sọ fún Mùdírù Markaz pé àwọn ọmọ tí ó Adam ń tọ́ wá sí sẹ́yìn, àwọn sọ fún yín. Mùdírù sí Abíbùlá, onítọ̀ bá sọ kò ní dáa fún ọ. Àbíkọ́ sọ tí sí Adam wá sí ìkan tó sọ níwò tó bá yẹ pé sọ Adam rìnrìnkúrìn ni wọ́n sọ o. Bá pé Mùdírù náà bá rìnrìnkúrìn wọ́n sọ o. Àwọn ọmọ kéwú ẹja máa ṣe bá fáwà dé ṣe yìí o. Yá padà débi afẹ́ dé. Ìgbà tí gbogbo àwọn èèyàn náà róní sẹ́yìn tó ń tọ̀ ń pẹ̀lú Al-Mufti Sheikh Abdurrahim, ó ní wọ́n á bá ń pé kò wọ́n wí bẹ́ẹ̀. Òun ọmọ sí Adam, òun ọmọ àbíbò. Kálukọ́ sọ́bi tó ń bá rìn lọ. Ẹja dúró gédégbé pẹ̀lú Al-Qur'an ní ṣe Mubarak kò ti dúró yìí. Lẹ́yìn náà ní ìwó náà bẹ́ẹ̀ lẹ́nìkan sọ bẹ́ẹ̀. Nígbà táwọn owó náà dìde, ó ń tọ̀ ń jẹ́wọ́. Bó bá yẹ pé àwọn àfáà wá lẹ̀ ẹ́, wọ́n ṣe síbì kan ni yóò tú. Eléyìí ń jẹ́ ṣàhádà fún Sheikh Adam, ń jẹ́ ṣùhúrù fún Mùdírù Markaz, ń jẹ́ ṣùhúrù fún Sheikh wa Sàídù orílẹ̀ àti gbogbo tí wọ́n tẹ́lẹ̀ ẹwọ bíbẹ̀ tí ń jára èyìn táwọn mọ́ sàlùbáríkà ẹni gba dókítà ní wọ́n kéwú ní wọ́n kàwé ní ti gbogbo ẹ̀. Àwọn ọmọ kéwú náà dánú dídá ọmọ kéwú ní tàfà Mubarak ìwà náà dà bẹ́ẹ̀ ẹjẹ́ arọ́jú àfà sọgbólò méjì àti yìí lọ.